Hello, hello, hello. Ẹ̀yin èèyàn wa, a kú dédé wòyí oje. A kú àsìkò yìí tẹ̀ ń gbọ́ wa pẹ̀lú ibikíbi tí tí táìmù yín wà tẹ̀ fi ń gbọ́. Bá jẹ́ àárọ̀, bó jẹ́ ọ̀sán, bó jẹ́ alẹ́, bó jẹ́ ìyálẹ̀ta. Mo ń fi àsìkò yín dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ ṣé gan-an ni. Ẹ ṣé ń tẹ́tí sí wa, tẹ́ dẹ̀ bá wa share, tẹ́ bá wa like, kẹ́ dẹ̀ bá wa subscribe. Ọlọ́run á ṣe inú iṣẹ́ tí yín náà in Jesus name. Amen. Ohun tí mo ní kí n mú wá sí etí ìgbọ́ wa. Mo sọ pé bó bá ṣe ń fò lọ, màá máa wọ̀n. Màá ní, ó dẹ̀ di dandan káwọn èèyàn wa o. Àwọn èèyàn mi tó gbádùn, àwọn èèyàn mi tó ṣẹlẹ̀ kẹ́ dẹ̀ gbọ́ eléyìí o, torí ẹ mo ṣe mú wá fún yín. Kẹ́ jẹ́ bá tẹ́tí gbèlè jẹ. Kí n gbọ́. Wọ́n ní, Mariam. Wọ́n ní olórí Mariam. Ẹ jẹ́ ká forúkọ yẹn bò láṣìírí. Wọ́n ní látijọ́ yìí tí wọ́n sọ wípé wọ́n láwọn alálẹ̀ ló ń bá jà o. Ó yí wà lọ hospital o. Láti ìgbà yẹn kẹ̀dẹ̀ ré. Wọ́n ní kò respond fún treatment o. So wọ́n ní wọ́n kàn gbé kúrò ní ibi tí hospital tó wà. Ìyẹn àwọn hospital tó wà nsìn. Wọ́n láwọn doctor ní kó lọ tọwọ́ lé bò because àwọn kò sí gbogbo treatment tó ń fún tó ṣiṣẹ́. Pé nǹkan tó ń ṣe kì í ṣe iṣẹ́ hospital. Wọ́n dẹ̀ tí àwọn ará ìgbèra, àwọn ará ìlú ẹ̀ wọ́n ti wá sí hospital. Ṣé ẹ mọ̀ pé wọ́n ti bẹ kábíyèsí? Kábíyèsí kí n tó. Nǹkan tó wà lójú orí, ó ti kìlọ̀ fún. Bí èèyàn ṣe ń kìlọ̀ fún ìyàwó ẹ̀. Ó ṣe òun dẹ̀ ti gba gbogbo rẹ́dẹrẹ̀dẹ̀ lọ́wọ́ wọn jù. Pé kí ló ń fẹ́ a ṣe? Ó ní kán bá òun bẹ Naomi. Báwo ni wọ́n ṣe fẹ́ bá òun bẹ Naomi? Kán bá òun bẹ Naomi. Kí ni Naomi ṣe fún? Kò sí nǹkan tó ọmọlọ́mọ ṣe fún. Wọ́n ní gbogbo ibi táwọn ń lọ, gbogbo ọ̀dọ̀ babaláwo tó ń lọ. Wọ́n náà ti rìn gan-an. Ṣé ẹ mọ̀ pé iṣẹ́ wọn ni? Iṣẹ́ wọn kúkú lọ́lọ́run. Wọ́n ní wọ́n dé ibẹ̀ pé gbogbo babaláwo tó ń lọ. Wọ́n ní, pé kì í ṣe àwọn. Wọ́n ní kò tíì jí ní coma tó wà láti gan bí 3-4 days. Àwọn yẹn ní káà là ń ṣe fẹ́ pé àwọn ò lè jí pé nǹkan tó ṣẹlẹ̀ ni pé tó bá manage jí pé kán sọ fún pé kó jẹ́wọ́ nǹkan tó ṣe. Pé iṣẹ́ tó ṣe pé nǹkan òṣùwọ̀n ẹ̀ kún gan-an. Pé tó bá jẹ́wọ́, wọ́n á dẹ̀ lọ bá mọ bó ṣe fẹ́ ṣe àárín ibẹ̀ yẹn. Kó lọ bẹ́ ẹni tó ṣẹ̀ kó dẹ̀ bẹ́ ẹ. Wọ́n láwọn alálẹ̀ lọ ṣe ṣá. At the end of the day ni wọ́n bá ní wọ́n gbọ̀nà lé Naomi. Wọ́n ní Naomi pé kí Naomi jọ. Pé kó jèbù rẹ̀ kó dáríji ọmọ àwọn. Torí ìgbà tó jẹ́ pé wọ́n ní ìwọ ló ṣe yẹn ní ẹ jọ̀ọ́ ẹ má kó bá òun. Ẹ má kó bá òun. Kò sí ẹni tó ṣẹ̀ òun, òun ò dẹ̀ ṣẹ̀ èèyàn. Èwo ni kí wọ́n sọ fún yín pé èmi ló ṣẹ̀. Kò ṣẹ̀ mí. Wọ́n ní pé wọ́n ní ó ṣẹ̀ ẹ́. Pé ìwọ náà o fẹ́ ṣe bíi pé bóyá o fẹ́ retaliate. Wọ́n ní kò rí bẹ́ẹ̀ o. Òun ò retaliate kankan. Òun ń ṣe Ọlọ́run. Ó ní wọ́n ló bínú. Wọ́n ti bínú jù. Wọ́n ló wá wọnú àdúrà pé nǹkan tó sọ fún Ọlọ́run tọ́lọ́run fi ń bínú sí tó ń bínú sí Mariam. Pé kó bá òun náà sọ fún Ọlọ́run. Torí wọ́n sọ wípé Naomi ajíbọ́lọ̀ ń sọ̀rọ̀. Nǹkan tó bá ti sọ lọ Ọlọ́run máa gbọ́. Pé kó jọ kó dáríji. Ẹ mọ̀ nǹkan tí Naomi ń sọ. Wọ́n ní Naomi máa sọ pé nǹkan tí ó bá ṣẹlẹ̀ ni pé òun ò fẹ́ kẹ́jẹ̀ èèyàn wà lọ́rùn òun. Òun kọ́ lòun ṣẹ̀ Mariam. Mariam ò dẹ̀ ṣẹ̀ òun. Pé nǹkan tó kàn ṣẹlẹ̀ ni pé òun máa lọ gbàdúrà fún Mariam. Òun máa lọ sí hospital kó lọ gbàdúrà fún Mariam. Ẹ bá gbọ́ nǹkan táwọn íńtánẹ́ẹ̀tì ń sọ. Wọ́n ní torí kíni. Naomi ò tún fẹ́ bẹ̀rẹ̀. Naomi wọ́n wá léèní wọ́n wá lọ́la. Gbogbo ìgbà náà máa ń ṣẹ̀. Wàá gbàdúrà fún wọn lọ. Wọn ò tí ì lè délé. Wọ́n tún ti
wọ́n ti strategize bó tún ṣe fẹ́, wọ́n tún fi fẹ́ harm ẹ, ó tún fẹ́ bẹ̀rẹ̀. Báwo lo ṣe fẹ́ sọ pé o fẹ́ lọ sí hospital? Kí ni Naomi fẹ́ lọ ṣe lọ hospital? Naomi fẹ́ ṣe regele. Bí a ṣe gbọ́ ni o, wọ́n ló sọ pé òkè pé òun ti gbọ́. Òun á lọ gbàdúrà. Fún irú àdúrà wo ló fẹ́ lọ gbà? Èmi kọ́, mi ò lè sọ pé kó lọ, mi ò lè sọ pé kó lọ. Nǹkan tẹ́mi mímọ́ bá sọ fún ni kó ṣe. Èèyàn ò gbọdọ̀ lọ tọwọ́ bọ nǹkan tí ẹ̀mí mímọ́ máa bínú, tí Ọlọ́run máa bínú. Mo mọ̀ pé bẹ́ẹ̀mi bá ṣe darí ẹ̀ ni kó ṣe. Báwọn èèyàn, àwọn kan ní lá pé kò gbọdọ̀ gbẹ́bẹ̀ wọn, kò gbọdọ̀ gbẹ́bẹ̀ wọn. Mo ní kì í ṣe pé kò gbọdọ̀ gbẹ́bẹ̀ wọn, ó máa gbẹ́bẹ̀. Ta ni, torí Ọlọ́run, ta ni Ọlọ́run dá láyé? Ó ní ká dáríji àwọn tó ṣẹ̀ wá, kóun náà lè dáríji wa. Kò sí ni Naomi gbọdọ̀ dáríji. Ó tó sọ pé òun fẹ́ lọ gbàdúrà fún. Bóyá tó bá lọ, tó bá sọ pé òun fẹ́ lọ gbàdúrà, ìbá máa lọ. Màá sọ fún pé mo ti dáríji, ẹ má worry. Ẹ̀yin náà ẹ lọ sọ́dọ̀ àwọn wòlíì kan gbàdúrà fún. Òun ti dáríji, òun ti yọwọ́ kúrò náà. But ẹ̀mí kan tún sọ fún mi pé tó bá lọ, bẹ́ẹ̀mi ẹ̀ ṣe sọ fún pé òun ti dáríji, kó lè clear lọ́kàn àwọn tó wá bẹ̀bẹ̀, àwọn ìgbéra, kó dẹ̀ lè clear ní ọkàn gbogbo àwọn tó ń fojú pé bóyá òun lòun ṣe. Òun kọ́ ló ṣe. Ọmọ Ọlọ́run ó dùn ún, nǹkan tó ń ṣe fún dùn. Ló bẹ̀bẹ̀ Ọlọ́run tiwọn. Instead kí Naomi sọ pé Ọlọ́run, ìwọ rí o. Ẹ lọ bẹ Ọlọ́run pé kó Ọlọ́run dáríji. That is it. Èmi á lọ gbàdúrà fún. Mo rò pé irú ẹ̀ náà ló sọ. Pé tóun bá dé ibẹ̀ wọ́n á gbàdúrà fún. Kó Ọlọ́run kó dáríji. Kó dẹ̀ sọ fún Ọlọ́run pé kó dáríji, kó dẹ̀ lè jí, tó bá jí tó bá sọ̀rọ̀. Kó mọ bó ṣe fẹ́ lọ tọrọ dáríji. Ìgbésẹ̀ tí Naomi gbé yẹn ó dẹ̀ dá o. Ó dá lọ́pọ̀lọpọ̀. Nítorí ọ̀rọ̀ Ọlọ́run ẹ̀dẹ̀ ni. Tó bá wù ú, kó gbàdúrà fún, kó jí láyọ̀, kó jí lálàáfíà, kó tún sọ pé òun tún fẹ́ gbégbá wàhálà dání. Òun dẹ̀ ló mọ̀. But bó ṣe máa lọ yẹn, kó ṣọ́ra, kí Naomi ṣọ́ra. Mo mọ̀ pé kò sí nǹkan tó fẹ́ ṣe, but kó seek agbára ẹ̀mí mímọ́, kó seek agbára Kristi Jesu, kó seek agbára Ọlọ́run. Bóyá ṣé kóun lọ àbí kó má lọ. Torí Ọlọ́run ni olùṣọ́-àgùntàn gbogbo wa. Bẹ́ẹ̀ ni, Naomi, tó bá gbé ìgbésẹ̀ yẹn, ó dáa náà, but ká ṣọ́ra. Bẹ́ẹ̀ ni. Torí Bíbélì náà sọ fún wa. Ó ní ká máa ṣọ́ra, ká máa gbàdúrà. Watch and pray. Tó bá ń gbàdúrà, máa watch kó máa pray. Orí jáfára lé o. We thank God, mo mọ̀ pé kò sí nǹkan kan tó fẹ́ ṣe fún ẹ. But àjùlọ Ọlọ́run ti fa àjùlọ hàn wọ́n. Bóyá tó bá jí léléyi, kó surrender. Tó bá dẹ̀ sọ pé òun tún fẹ́ ro ibi sí Naomi, go on so. I wish her best of luck. Tí Naomi bá gbàdúrà fún, tí Ọlọ́run bá gbọ́ lórí ìtẹ́, but kí Naomi lọ clear rẹ̀. Bó ṣe yẹ kó rí nìyẹn. Ẹ̀yin èèyàn mi, mo ní kí n sáré mélèé wá fún wa. Kẹ́dẹ̀ gbọ́, kẹ́dẹ̀ sọ pé kẹ́dẹ̀ bá fi ètò kù sí comment section, bá mi share, kẹ́dẹ̀ bá like, kẹ́dẹ̀ bá máa subscribe. Ẹ ṣé gan, ẹ kú tẹ́tí sí wa o. Ẹ ṣé o. Kẹ́ bá mi ṣàsọyépọ̀ nínú comment section. Ẹ ṣé o. God bless you. Bye.